Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí Ọlọ́run fún yín ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá wa tẹ subscription button kẹ́dẹ̀ tẹ notification bell sí gbogbo ìgbà tá bá ti ń fi àwọn fíìmù bí eléyìí sí orí àgbàgbé YouTube yìí. Ẹ máa láǹfààní láti ṣe kíni láti rí bó ṣe ń lọ. Ẹ má tí ì kúrò, ẹ sáré gbọ́ ẹ wò ná, ẹ wo tá tí ẹ fẹ́ sọ náà, ẹ̀gbọ́n tá fẹ́ sọ náà. Kí lorúkọ sinimá tá mú wá fún yín gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwọn sinimá tó bá nítumọ̀ tó bá nítẹ́lọ̀ azin tó bá gbọ̀ngbọ́n làwa máa ń gbé wá ní wákàtí yìí torí wípé a mọ̀ pé oríṣiríṣi sinimá ló ti gbáyé kan ló bọ̀ lórí ayélujára ló wà lórí YouTube, ṣùgbọ́n àwọn sinimá tẹ́ bá ti rí lórí channel yìí ẹ mọ̀ is a must for you to watch ní o dandan ní kẹ́ wò torí wípé ó ní ọgbọ́n tó wà nínú ẹ̀, ọgbọ́n sòdò sínú ẹ̀. Ìyẹn làwọn tí a kó wá ní ọjọ́ tòní. Tó wá lórúkọ sinimá tí a mú wá yìí o, Ainitelorun ó ní sinimá kan tí a mú wá lọ́jọ́ tòní. Tosin, Olaniyan, Lanre, Adediwura, Bimbo, Adebayo, Tope, gbogbo wọn ló kópa nínú sinimá yìí. Ainitelorun ni suspense nínú sinimá yìí ga ó bùyátà láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Suspense ni lára suspense tàrí níbẹ̀ ni arúgbá àti partner office àmọ́ ohun tí ó wà láàrin wọn, àmọ́ ibi tó ti jẹ iṣu kan gbá tí wàhálà wá pọ̀ tó báyìí. Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní àìní ìtẹ́lọ́rùn, wọ́n ní òní bàbá ìwà. Ainitelorun gan pàtó ìbò ló ti jáde wá o, kò tí ì yé wa ibi tó ti jáde wá tó fi jẹ́ wípé arúgbá àti partner lọ́fíìsì ó wá di wàhálà. Wọ́n ní ọ̀gá méjì ò lè wa mọ́tò kan náà, kì í ṣe nínú sinimá yìí o. Ọ̀gá méjì ló ń darí ilé iṣẹ́ kan tó wá di wípé ilé iṣẹ́ wa mì lògbòlògbò tí àwọn òṣìṣẹ́ tí wọ́n á ní fans, ìyẹn ni pé ọ̀gá alágbájá ni mo fẹ́ bá lọ, tàmẹ̀dù ni mo fẹ́ bá lọ. Ọ̀gá kejì tó tún wá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé wèrè ló yàn láàyò láti máa gbé káàkiri, bẹ́ẹ̀ ni ṣoore níná, ó ń ṣoore fọ́mọdé, ó ń ṣoore fágbà, gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ló ń ṣoore fún. Ẹ wo, ẹ má jẹ́ sójú, ẹ lọ sórí ìkànnì YouTube Àpáta TV, ìbẹ̀lẹ̀ ti máa rí lórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Àpáta TV lórí YouTube, ẹ wá tẹ̀ lórí Àpáta TV, ẹ tẹ̀ síbẹ̀ Ainitelorun, ó máa gbé jáde gálántó. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ní sinimá yìí ti jáde, ìbẹ̀lẹ̀ ti máa rí wò. Gbọ́ngbọ́n kan sí ó ní ìtumọ̀, suspense wà ńbẹ̀, ó kà mọ́, ó dẹ̀ bùyà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ lóore ọ̀fẹ́ láti máa darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscription button, notification bell náà ẹ kàn rọra gbọ́wọ́lé, ẹ bá wa like, ẹ comment. Kí lẹ rò pé ó lè fa wàhálà láàrin ọ̀gá méjèèjì yìí? Kí ló ṣẹlẹ̀ gan-an ní pàtó tí ọ̀gá kejì fi ń gbé wèrè káàkiri? Wọ́n ní ṣoore kó sọ òré ṣe. A rí i pé òré ló fẹ́ ṣe kó tó di wípé wàhálà dé níparí fíìmù yìí. Ìyẹn tó fi jẹ́ wípé à ń retí apá kejì. Lápá kejì yẹn kí la expect? Ṣé òré tó ṣe máa kó bá ni tí ẹni tí ó jẹ́ arúgbá ìyẹn igbákejì ẹ̀ níbi iṣẹ́, àbí bóyá ọ̀gá kejì la máa pè ní tó máa ní Ọlọ́run ṣeun òun ti rẹ́yìn ọ̀tá, àbí arúgbá gan ló wà nídìí gbogbo ìṣòro tí arábìnrin yìí ní? Báwo ni ti wèrè ṣe jẹ́ nínú sinimá yìí tó jẹ́ pé wèrè ló ń gbé ká lọ́sàn-án àti láàárọ̀ àti lálẹ́, tó fi jẹ́ wípé àwọn tó ń bá ṣiṣẹ́ gan ti ń fura sí pé àbí ọ̀gá sẹ́ṣọ́ ni tó jẹ́ pé wèrè ni ọ̀gá ń lò. Ẹ wò, ẹ má jẹ́ sọ́jú, ẹ lọ sórí Àpáta TV, ìbẹ̀rẹ̀ ti máa rí, ẹ tẹ̀ síbẹ̀ Ainitelorun. Ẹ ṣé púpọ̀.